Ọlọ́run ò ní jẹ́ kẹ́ rógun cancer ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkẹ́ni bá ní ẹ pè wá pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run Elédùmarè ẹni yẹn á fún yín ní feedback á dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé tẹ́ ẹ mú mi mọ Yorùbá rẹ̀ mẹ́rin. Obesity téèyàn bá tóbi gbẹ̀ngbẹ̀ ó máa ń fa ìpọ̀n wọnú torí ẹ̀ máa ń sọ àwọn tó bá níkùn àwọn náà ní di body wash yẹn àwọn èèyàn tó bá níkùn tó fẹ́ kó lọ ọlẹ̀ àwọn náà ní di body wash yẹn àtobìnrin àtọkùnrin unisex ni body wash yẹn wà fún. Àrùn kan wà tó ń ṣe ọ̀pọ̀ ọkùnrin wọn lè sọ o kódà táwọn kọ́sọ́mà bá pè mí láwọn tájọ jọkùnrin wọ́n máa ń ti ẹnu ẹ sà mo fẹ́ sọ ẹ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n á ní ìyàwó àwọn ń complain pé kí ní àwọn ò kanlẹ̀ dáadáa ó normal kì í ṣàrùn èèyàn kan ẹlòmíì ó sọ fún yín pé nígbà tó ń wà ní early 20s òun jàngànà báyìí ni nǹkan ọmọkùnrin òun rí ṣùgbọ́n nígbà tóun ti ń dàgbà ó ti ń sá wọlé àmọ́ rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó kéré jọjọ orí lọ ọ̀nà wà tó fi lè jù bẹ́ẹ̀ lọ tàbí tí ò lè kanlẹ̀ torí obìnrin wọn ní sọ fún yín o méjì ni ìtọ̀ ṣúgà ta ní ẹ̀yà méjì ni ẹ̀yà alákọ̀ọ́kọ́ tá à ń pè ní type 1 ìyẹn ló fẹ́ burú jù ìdí ni pé ìyẹn ò mọ ọmọdé kò má gbà kò mọ mo pupa àbí mo dúdú ó lè sọmọ ọdún 8 ó lè sọmọ ọdún 10 ó lè sọmọ 40 ọdún ìyẹn ò mọjọ́ orí ìyẹn wà ó lè ṣẹlẹ̀ through genetics bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa ń kàn ṣẹlẹ̀ náà randomly dé èèyàn mọ̀ pé búbú ló ṣe wá rí báyìí ṣé ìṣe páyé ń ṣe mí bẹ́ẹ̀ ni ó máa ń ṣe èèyàn ìyẹn ni type 1 type 2 tó jẹ́ ẹ̀yà kejì fún diabetes ìyẹn ló common jù láwùjọ wa torí pé yẹn máa ń wáyé látara nǹkan tá à ń jẹ nǹkan tá à ń mu ìgbé ayé tá à ń gbé bóyá èèyàn máa ń mutí àmujù bóyá èèyàn máa ń jẹun lóru ẹlòmíì alẹ́ aago 10 ni ó ṣẹ̀ṣẹ̀ ní ẹ bá ń lọ wá fùfú àtẹ̀bà ẹ̀pò pọ̀ kó tó dé àbí iṣẹ́ tó ń ṣe ó pẹ́ kó tó dé aago 10 ni ó ṣẹ̀ mọ́ jẹ fùfú jẹ̀bà kíní yẹn ò ní lè digest dáadáa àìlè digest yẹn dáadáa yẹn yóò wá di àpọ̀jù ṣúgà nínú ara téèyàn bá jẹ́ tí máa ń mutí lóòrèkóòrè ó ṣe kókó kẹ́ ẹ máa lo body wash láti fi fọ àgọ́ ara yín mọ́ tẹ́ bá mutí sùn lálẹ́ àná tẹ́ bá ní body wash níbẹ̀ bá ṣe ń jí gbẹ̀rẹ̀ láàárọ̀ báyìí àkọ́kọ́ tó yẹ kọ́kọ́ ṣe ni kẹ́ ẹ lọ gbé body wash yín kẹ́ ẹ kọ́kọ́ mú. ẹ wo product yìí diabetes rè bẹ́ẹ̀ ṣe ń wé ó kéré lójú lóòótọ́ ṣùgbọ́n reviews tá a ti gbà lórí product yìí lè wà fún ìtọ̀ ṣúgà rè ó kéré lóòótọ́ bọ̀ reviews tá a ti gbà lórí ẹ̀ kódà ojoojúmọ́ tí n bá ń jí ní ti máa ń ka review lórí product yìí nínú mi máa ń dùn pé yes inú mi dùn pé mò ń ṣe iṣẹ́ yìí inú mi dùn pé mò ń ṣiṣẹ́ yìí so cure leléyìí kì í ṣe pé ẹgbàá ẹ lọ fi manage cure á kàn fún wọn láwọn ìlànà àtẹ̀lé kọ̀ọ̀kan pé ẹ ṣe báyìí lẹ́yìn tẹ́ bá ti lò tán tẹ́ ti ṣe test yín pé ṣúgà yín ti balance á wàá sọ àwọn nǹkan kan fún yín tẹ́ gbọ́dọ̀ stop láti máa ṣe torí tẹ́ bá légbò lára tó bá san tẹ́ wá tún lọ fojú egbò yẹn gbágànná sẹ́yìn pé yóò tún ṣẹ̀jẹ̀ padà so tá a bá fún yín ní cure diabetes tẹ́ ẹ lò tó cure á wà fún yín láwọn má ṣe àti ṣe mélòó kan tẹ́ ẹ bá ti lè tẹ̀lé ló bá parí ẹ̀ tún gbúrú ẹ̀ mọ́ láyé. bí èèyàn bá fẹ́ rí bóyá èèyàn fẹ́ kàn sí yín Amẹ́ríkà ní o London ní o gbogbo ẹ̀ ní o ǹjẹ́ ẹ mọ láǹfààní àti fi ránṣẹ́. kódà London àti US ni àwọn customers wa ló pọ̀ sí jù bẹ́ẹ̀ ni torí ṣe mọ̀ pé àwa tá a wà ní Nàìjíríà ń bí a ní access sáwọn nǹkan kan so ó rọrùn fún èèyàn tó ń gbé Nàìjíríà láti lọ ra àwọn èròjà yìí fún rẹ̀ kó ṣe é ṣùgbọ́n àwọn tó ń gbé lókèèrè wọn ò láǹfààní sí so àwọn gan-an nírú àwọn nǹkan yìí máa ń sábà wúlò fún jù àwọn bíi London USA Canada Australia France nǹkan kan yẹn gbogbo bẹ̀ pátá là ń fọjà ránṣẹ́ sí lójoojúmọ́ tó ń kálukú ń gbà tí wọ́n dẹ̀ ń lò tó dẹ̀ ń bá wọn lára mu tá a dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ń bo lọ́fíìsì yín wà àti wípé ojú òpó ayélujára yín àti nọ́mbà yín. ẹ ṣe Ìbàdàn bí ní ọ́fíìsì wa wà ṣùgbọ́n fún àǹfààní àwọn èèyàn tí wọ́n lè má ra àyè àti wá ó tẹ́ bá ti text nọ́mbà mi lójú òpó WhatsApp tá ti tàtẹ̀jíṣẹ́ sí WhatsApp nọ́mbà àbí tẹ́ ẹ pè á dá yín lóhùn èmi máa ń sọ pé ẹ ní láti stress ara yín pé ẹ ń bọ̀ lọ́fíìsì wa tó bẹ̀ tẹ́ bá fẹ́ wá náà it's okay kò sí problem ṣùgbọ́n in the absence of pé ẹ ráàyè ẹ pè wá ẹ já jọ sọ̀rọ̀ lórí fóònù tá bá ti sọ̀rọ̀ tá bá ti mọ̀ tẹ́ ló ń ṣe yín tá a dẹ̀ ti mọ̀ gbogbo tó bá jẹ́ ailment láyé
ó ti parí. kí ni tí wọ́n ń pè ní jẹjẹrẹ. ẹ ṣe jẹjẹrẹ bó ṣe dún yẹn náà borúkọ ẹ ṣe dún yẹn lédè Yorùbá òun. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni tí orúkọ bẹ́ẹ̀ ni nǹkan tó túmọ̀ sí. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ rógun kánsà ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkẹ́ni bá ní ẹ pè wá pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run Elédùmarè ẹni yẹn á fún yín ní feedback á dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé tẹ́ ẹ mú mi mọ Yorùbá Remedy. àrùn kan wà tó ń ṣe ọ̀pọ̀ ọkùnrin wọn lè sọ o kódà táwọn kọ́sọ́mà bá pè mí láwọn tájọ jọkùnrin wọ́n máa ń ti ẹnu ẹ sà mo fẹ́ sọ ẹ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n á ní ìyàwó àwọn ń complain pé kíní àwọn ò kanlẹ̀ dáadáa ó normal kì í ṣàrùn èèyàn kan ẹlòmíì ó sọ fún yín pé nígbà tó ń wà ní early 20s òun jàngànà báyìí ni nǹkan ọmọkùnrin òun rí ṣùgbọ́n nígbà tóun ti ń dàgbà ó ti ń sá wọlé àmọ́ rí bẹ́ẹ̀ ọtí obesity téèyàn bá tóbi gbẹ̀ngbẹ̀ ó máa ń fa ìpọ̀n wọnú torí ẹ̀ máa ń sọ àwọn tó bá níkùn àwọn náà need body wash yẹn àwọn èèyàn tó bá níkùn tó fẹ́ kó lọ ọlẹ̀ àwọn náà need body wash yẹn àtobìnrin àtọkùnrin unisex ni body wash yẹn wà fún tó bá jẹ́ pé ó kéré jọjọ orí lọ ọ̀nà wà tó fi lè jù bẹ́ẹ̀ lọ tàbí tí ò lè kanlẹ̀ torí obìnrin wọn ò ní sọ fún yín o wọn ò ní sọ yóò wò pé tó ń bá sọ ẹ lè máa bẹ̀rù ẹ lè má free pẹ̀lú òun mọ́ yóò wà mọ́ manage ẹ̀ tó bá wá ń bá yín manage ẹ̀ ìjọkànjọkàn lè lọ kó sọ́wọ́ ẹni tó ní jù yín lọ tẹ́niyẹn bá fi lè rọ́ọ̀lù ìgbéyàwó yẹn ti bàjẹ́. ní ọba gbẹ yín wọlé. ìgbéyàwó yẹn ti bàjẹ́ torí pé ntọ́kọ wọn fi ń ṣe kíní fún kò tó kò ká wọn lẹ́nu. kí ló kọ ilé ìtẹ́yìn ní fún. ó rè ẹrù rè ṣẹ́rí bó ṣe wà yìí ẹ rí i pé a code name yìí ni p enlarge la pé. yóò ti yí àwọn èèyàn. bẹ́ẹ̀ ni dídá fi elédè ìbò rẹ̀ ni yóò ti yí àwọn èèyàn. bẹ́ẹ̀ ni dídá fi code mix ẹ̀ bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán bá rà àbúrò wọn náà máa rán wá kó wá gbà wọn dẹ̀ fẹ́ kó mọ tó ń ṣà wọn ṣe mọ̀ pé nǹkan àṣírí ni so wọn fẹ́ fi àṣírí yẹn síta so láṣẹ ọ̀rá code name ẹ̀ báyìí enlarge so tábúrò yín ọmọ gan lè wá gbà tábúrò yín bá wá ń bí yín gbà dáàdì kí ni pl ẹ̀ ṣe gbà product enlarge ẹ lè sáfò kankan pé láfi ọ̀rá code name ẹ̀ báyẹn now ẹni tó lélẹ̀ sáìsì tó fẹ́ rè o sáìsì tó fẹ́ rè so igi yìí sáìsì téèyàn bá fẹ́ láàbà gé igi yìí sí ṣẹ́rẹ́ tó lélẹ̀ ń sìn igi yìí ni yóò mọ kìbọnú product yóò fi mọ rò pọ̀ yóò wà mọ la lílá tó bá ń la ibi tí kinní yẹn bá gùn dé tó fi tó sáìsì tó máa ti dúró tàbí tá a bá rẹ̀ ń títí ẹ̀ gùn ju normal bó ṣe fẹ́ lọ ó wá fẹ́ reduce ẹ̀ sáìsì tẹ́ni yẹn bá ṣàfẹ́ láàbà gé sí tí kinní yẹn bá ti gùn dé sáìsì yẹn yóò dúró ó láwọn nǹkan míì tó máa tẹ̀lé wa o kì í ṣe léyìn nìkan ó láwọn nǹkan míì tó máa tẹ̀lé wa tẹ́ bá ti ọ̀dà ẹ̀ tó máa fi wá fún yín. ṣé kò sì ní sípalára kankan. ewé àtegbò ni kì í ṣe kẹ́míkà torí ẹ̀ mo ṣe máa ń sọ pé àwa a lè ṣe sí capsule a lè ṣe sí tablet but a mọ̀ pé ẹ̀rù mọ́ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá ti rí anything tablet or capsule pé ṣe é ṣe pé eléyìí kò ní any side effect tí yín ni pé ẹ ṣáà ti lò bá a bá ṣe sọ fún yín pé kẹ́ ẹ lò tá a bá ní ẹ lo méjì ẹ má lo mẹ́rin ẹ má fi wọ̀n wọra bó ṣe ń ṣe yín pé jẹ́ ẹ lo mẹ́jọ láàárọ̀ yìí ó lè ṣàkóbá tẹ́ ẹ bá ti tẹ̀lé bá a ṣe sọ gẹ́lẹ́ òtítọ́ ó parí. ó sì lè jẹ́ nǹkan ọmọkùnrin gbéra. ó máa gbéra kò sí kó ta pọ́npọ́n. pọ́npọ́n ibẹ̀ yẹn lẹ ti ní ìdí Jagunlabi. torí àwọn kan ń bẹ ṣẹ̀kan sùn. ó rèé Jagunlabi nìyẹn ó rèé gbogbo àwọn tó bá mọ̀ wá tán mọ̀ product wa wọ́n á máa ṣẹlẹ́rìí mú yín sọ. Jagunlabi lélẹ̀ Yorùbá Remedy. ẹ rí orúkọ yẹn orúkọ tó lágbára ni. bẹ́ẹ̀ni. torí tá a bá wà ní yàrá lọ́hùn ogun là ń jà àwọn míì á lọ wọn á dé àwọn míì wọn á lọ wọn á dé ojú ọ̀nà wọn á paná ẹlòmíì ò gboríyìn ẹlòmíì ò kábùkù bẹ́ẹ̀ ni. aláàtì ẹ̀mọ̀ pé ẹ̀ lé. ibi tí Jagunlabi ti wọlé ni gbogbo ọkùnrin pátápátá ló ní ìdílé gbogbo àti ògùdù gbogbo ọkùnrin pátá ló ní ìdílé. ṣé inú ike ilẹ̀ ẹ̀rọ sí fún wọn. bẹ́ẹ̀ ni èèyàn bá fẹ́ bó ṣe wà yìí. bó ṣe wà yìí náà ló ṣe wà yìí. èèyàn rà á. ẹ rà báyìí so n tó kù tẹ́ ẹ fi sí aṣọ ọ̀ọ́ká ti bá yín fi sí látọ̀dọ̀ wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fẹ́ gbé travel wọ́n á ní àwọn ò lè gbé travel pẹ̀lú n tó kù yẹn táwọn bá dán àwọn ò lọ́ mọ́ fi sí ṣùgbọ́n àwọn tó bá jẹ́ tán rà ní bóyá Nàìjíríà ń bíbà á ti bá wọn fi sí láti bíbà ká tó lọ deliver fún wọn jẹ́ bí idán ní fáwọn ọkùnrin. kódà ẹ já lọ sọ́dọ̀ àwọn obìnrin. Yes sir. Now ẹ̀yin tí nǹkan oṣù yín bá ń ṣe ségesège ẹ lọ mú ewé pín tẹ bá ti réwé pín ẹ já ẹ ṣàn ẹ lè ṣe lọ́nà méjì ìzídà kẹ́ ẹ jó tàbí kẹ́ ẹ sè é náà fẹ́yìn tẹ́ ẹ fẹ́ sè é ẹ wá pẹnápù ọ̀pọ̀ òyìnbó ẹ kó ewé pín yẹn ni kẹ́ ẹ fi tẹ́lẹ̀ ẹ já kó pọ̀ díẹ̀ wọ̀n bá ẹ kó ewé pín yẹn ẹ fi tẹ́lẹ̀ ẹ wá ọ̀pọ̀ òyìnbó yẹn
èpo ẹ̀ lẹ fẹ́ lò kì í ṣe pineapple inú ẹ̀ gangan ẹ gé èpo ara ẹ̀ tó máa ń lẹ́gùn yẹn ẹ fọ́ ẹ kó sínú ewé ìpín yẹn ẹ dé ẹ ṣe é ẹjọ́ jìnnà dáadáa tó bá tutù ẹ rọ́ sínú kékan ẹ gbé sínú fíríjì yín ẹ máa ṣẹ́mu díẹ̀díẹ̀ nǹkan oṣù yín tó ṣe ségesège yẹn yóò sáré wá pápápá tẹ́yìn ò bá lè ṣètò ní sísè ẹ̀jọ̀ ewé ìpín yẹn nìkan ẹ kó sínú kòkò ẹ gbé sórí iná ẹ̀jọ̀ dúdú kíákíá tó bá ti jóná ẹ kó sórí ọlọ ẹ lọ kó kúnná kó di powder ẹ bú díẹ̀ sórí ọwọ́ yín ẹ dà sẹ́nu ẹ mú ọtí òyìnbó ọtí ìbílẹ̀ kékeré báyìí ṣọ́ọ̀tì kan ẹ dà sí ẹ gbé lura nǹkan oṣù yóò mọ̀ bọ̀ wéréwéré wàràwàrà ni bọ̀ tójú bá ròyìn tẹ́ ẹ lè ṣe ẹ kàn sí iléeṣẹ́ di Yorùbá Remedy á fún yín ní body wash á fún yín ní cycle recovery tó máa dá nǹkan oṣù yín padà ẹlòmíì ọmọ làwọn ń wá ẹlòmíì ti wọ́ ọmọ títí madam kan marriage bíi ẹlẹ́ẹ̀kẹrin náà ti ṣe why because àwọn èèyàn believe pé àwọn ní problem wọn rọ ọmọ bí meanwhile ọkùnrin náà máa ń wà infertile ọkùnrin náà máa ń ní àrùn àìrọ́mọbí low sperm count wà ń bẹ̀ wíìkì tó yẹ pé a dẹ̀ ní product fún low sperm count yẹn náà. lóko èyí low sperm count booster ni sperm booster la pè so ẹ̀yin tẹ́ ẹ bá ní low sperm count lọ́kùnrin ẹ kàn sí iléeṣẹ́ di Yorùbá Remedy ẹ pè wá ẹ tẹ àtẹ̀jíṣẹ́ lójú òpó WhatsApp ẹ má tijú ìtìjú òun ló bí òṣè ọ̀dájú ló bí owó ẹ má tijú ọ̀dájú ló bí solution ìtìjú ló bí kéèyàn ó dé nǹkan mọ́ra kó sì máa pààyàn lọ ẹ tètè kàn sí wa ẹ wá solution ẹ seek knowledge ẹ seek information ó máa help yín gan so obìnrin yẹn wá reach out sí wa níbi sometimes 2023 ó kékeré anímọ̀mọ́ ẹ mọ̀ wọ́ọ́rí nísìnyí àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kíyọ̀ ọmọ yẹn rẹ̀ lọ bẹ́ẹ̀ so ẹ tètè gbégbèsè ọ̀pọ̀ èèyàn ló ń go through gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n ojú máa ń tiẹ̀ lómi láti reach out fún solution. àìtí ẹ̀rọ ọmọ bí gbà mí kì í sọ̀rọ̀ ayé. ayé kẹ irọ́ o. ọ̀pọ̀ ń sọ pé wọ́n ti ń tẹ̀lé bọ̀ láti. ẹ mọ̀ pé ńgbà téèyàn bá ti seek solution títí tí ò bá ti rí ẹ dẹ̀ mọ̀ pé ní side ọ̀dọ̀ wa ń bí tá a bá ti wá solution sí nǹkan kan tá a bá ti tètè rí ó máa ń wà quick láti yí mọ́ ayé iṣẹ́ ayé ni jàre meanwhile irọ́ o medically ó normal ẹ̀yin ni kẹ́ ẹ seek solution ẹ tètè pé iléeṣẹ́ di Yorùbá Remedy lónìí ká tètè gbégbèsè fún yín kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. nọ́mbà tẹ́ ẹ sọ pé WhatsApp ń. bẹ́ẹ̀ni ẹ sọ láti ẹnu yín báyìí. +234 90 71 45 93 42 +234 90 71 45 93 42. òun náà lẹ ti gbọ́ ohun.